Suratul Adiyat. Bismillahirrahmanirrahim. Ní orúkọ Allah, ọba àjọkẹ́ ayé, àṣàkẹ́ ọ̀run. Wal-'adiyati dhabha. Mo fi àwọn ẹṣin ojú ogun tí wọ́n ń sáré tí wọ́n sì ń mí hẹ́lẹ́hẹ́lẹ́ búra. Fal-muriyati qadha. Àti ṣíṣáná pátákó ẹsẹ̀ wọn. Fal-mughirati subha. Àti jíjáde wọn lu àwọn ọ̀tá ní òwúrọ̀ kùtùkùtù. Fa-atharna bihi naq'a. Wọ́n sì fi ku eruku sókè. Fa-wasatna bihi jam'a. Wọ́n sì fi ń wọnú àkójọ àwọn ọ̀tá. Innal insana li rabbihi lakanud. Dájúdájú, ènìyàn jẹ́ aláìmoore sí Olúwa rẹ̀. Wa innahu ala dhalika lashahid. Ó sì jẹ́ ẹlẹ́rìí sí eléyìí. Wa innahu li hubbil khayri lashadid. Àti pé dájúdájú ó le koko níbi ìnífẹ̀ẹ́ oore ayé. Afala ya'lamu idha bu'thira ma fil qubur. Ṣé kò mọ̀ wípé nígbà tí wọ́n bá tú àwọn ohun tó wà nínú sàárè jáde. Wa hussila ma fis sudur. Tí wọ́n sì tú àwọn ohun tó wà nínú àwọn igbáàyà síta. Inna rabbahum bihim yawma idhin la khabir. Dájúdájú, Olúwa wọn ni alámọ̀tán nípa wọn ní ọjọ́ yẹn.